stand up and be counted as Awori, because that is our identity. So the way forward now is for us not to allow those who want to divide us. And the only way to do that is to unite each other. Be your brother's keeper. Whatever issues and differences we have, we should continue to know that the unity of the Awori race is non-negotiable. We should put our differences aside and continue to promote the prosperity of our race, and we should know that unity is paramount. Ẹ̀yin ọmọ Awori ní tilé lóko lọ́hùn ìwòdì, ẹ̀yin ọmọ níwọ̀ ọ̀pẹ̀gbẹ̀rún àjẹ́, ẹ̀yin ọmọ wájú ọlọ́kọ̀ ti ṣòwò, ẹ̀ǹkùlé ọlọ́kọ̀ àṣejìgbàlẹ̀kẹ̀, ògèdègèdè ọlọ́kọ̀ àtàn ìyẹ̀bẹ̀ lójú omi, ọmọ káfàjẹwà, ẹ ṣe jẹ́ àdọ́pánu kàádàjẹnu, ẹ jẹ́ àmúgèdègèdè ọwọ́ akọ̀ délé ìṣẹ̀rí ọmọ arúgbó ọdẹ èyí tí fàyàfà, ẹ̀yin ọmọ àdàgbà mọ́dàkangẹrẹ, ẹ̀yin lọ́mọ ìlẹ́kọ̀ọ́tù akẹ́sàkẹ́hùn ṣépè sọ́ra mi, kì mí ń rówó, kì mí ń rọ́lá, kì mí ń rọ́ṣù ọmọ oṣù àkẹsàn, ọmọ àjẹun òjé, ẹ̀yin ọmọ ènìyàn kóòkò tí mú jẹ̀gbẹ́ ṣù lọ, ẹ̀yin lọ́mọ àgbòdúdú bọ̀ lọ́jọ́ tí bàbá yín mú wọnú ọkọ̀. This is a wonderful initiative, and I'm hopeful and I'm very sure that this is probably the first of its kind in Ogun State. It is. Wọ́n ti sọ ọ̀kọ̀ọ̀kan látàárọ̀, wọ́n sọ̀rọ̀ unity. Tí kò bá sí unity, a nílé achieve security tá à ń bèrè. Tí ò bá sí unity, ọ̀rọ̀ democracy, a kò máa pariwo ẹ̀ náà. A mọ impact COVID-19 pandemic. Tá a bá ṣe kankan pa, a lè achieve kankan láti reduce danger àti threat tí COVID-19 wà. We'll be very strong if we work together, if we have unity. Ọmọ àjẹun òjé, ẹ̀yin ọmọ ènìyàn kóòkò tí mú jẹ̀gbẹ́ ṣù lọ, ẹ̀yin lọ́mọ àgbòdúdú bọ̀ lọ́jọ́ tí bàbá yín mú wọnú ọkọ̀ tó sì di funfun lé bàbá tó bí yín lọ́mọ bá kẹsàn ògájúgo bá gàjú kùkùté bí bàbá wọn bá níbà àmúléwọ́ kékeré ọdẹ ni wọ́n ṣe òní ọkọ̀ dànù lóṣù ọlọ́kọ̀ dànù lówó dé ilé kí ní dọ́kọ̀ lóṣù èmi ní dọ́kọ̀ lówó sí ilé àṣẹ orí àkẹsàn ní dọ́kọ̀ káàkiri èyí ti jẹ́ná tó lè jórí àkẹsàn ní dọ́kọ̀ káàkiri wọn yìí gbowó ọkọ̀ lọ́wọ́ oṣù wọn ní gbowó ọkọ̀ lọ́ àkẹsàn èèyàn tó gbowó ọkọ̀ lọ́wọ́ oṣù tó gbowó ọkọ̀ lọ́ àkẹsàn ètò àwọn akótó pàtàkì ìjágbọ́rùn lọ ní àrèbọ. Ọlọ́run ló ń aṣíwájú ẹlọ́mà tẹ̀síwájú ká tẹ̀lé gbogbo òbí aṣíwájú ìṣojú orí náà kò ṣe ìṣòwò náà kò ṣe ẹlọ́lọ́wọ́ tẹ̀síwájú ló aṣíwájú tó gbogbo èyí tẹ̀lé. Recently, there was a program that was launched. They called it Health Insurance Scheme. Me more I want to have money by. And when we our what are the Victoria Olugboju ele adi adobale 5,000, 1,000, 3,000. And it occurred to me when I was talking that day, you can have damned some of these without flowing, or come on not jelly, or call of people cigar, or call of shikini, and so what are oju kirilo. And if the government now says that for the sum of 12,000 naira a year and 1,000 naira a month, you will have an health insurance scheme. Because it covers nearly everything, even childbirth. It's something that we will raise up maybe at the next meeting of Ogun State Council of Obas. I've invited the CEO of the outfit.
our police office, I thank all of you, our police and every other person who do that. I thank you all, and on behalf of Awori Obas Ogun, thank you and God bless. Ní èyí tí retreat wa ó ti parí lénìí, mo wá dúpẹ́ lọ́wọ́ gómìnà wa ọmọọba Dàpọ̀ Abíọ́dún MFR tí títì tí wọ́n ṣe fún wa Àtàn Àgbárá Lùsádà road. Ọlọ́run á túbọ̀ máa lọ́ra ẹ̀mí wọn fún wa o, nítorí oore ńláńlá ni títì yẹn. Kí Ọlọ́run kó dúró tì wọ́n, kọ́ba tún lè ṣe sí fún wa. Mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ deputy governor wa engineer Mrs. Noemod Salako Oyedele fún àtìlẹ́yìn tó ń ṣe fún wa. Ọlọ́run á wà pẹ̀lú wọn. Pàápàá mo á dúpẹ́ lọ́wọ́ chairman Ogun State Council of Obas, bàbá wa Ọba Babatunde Ajayi, the Akarigo of Remoland. Ọlọ́run wà pẹ̀lú wọn. Ìlú Rẹ́mọ ò ní bàjẹ́ o, ó máa lọ sókè lágbára Ọlọ́run. Pàápàá mo á dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn ọba Àwórì ti Lagos State ní o, ti Ogun State ní o, ìkan náà ni wá. Mo dúpẹ́ fún support àwọn ọba wa ní Èkó tí wọ́n fún wa. Pàápàá chairman Awori Obas Forum ní Lagos State, Kábíyèsí wa Ọba Yanni ti Ajiran land. Ọlọ́run wà pẹ̀lú wọn àti gbogbo àwọn kábíyèsí ní ilẹ̀ Àwórì. Ẹniwájú ni gbogbo wa, a nídìí èrò ẹ̀yìn. Kábíyèsí aláṣẹ èkejì òrìṣà o.